Ọlọ́run lókè ló ràn mí lọ́wọ́. Agbára ayé kọ́ ni mò ń lò tọ̀run ni. Mímọ́ mímọ́ ló ṣàánú láolú. Bàbá mi lọ́run ò mọ̀ síun ẹni àrè è. Hallelujah, hallelujah. Sọlọ́run lọ́run, hallelujah. Hallelujah, hallelujah. Sọlọ́run lọ́run, hallelujah. Èmi lálábẹ́ẹ̀fẹ́ ọlá olúwa. Mo tún gbére mi dòde ẹ̀wà gbọ́ ohun. Èmi lálábẹ́ẹ̀fẹ́ ọlá olúwa. Àtúnbí Gbénga Adégbòye. Mo tún gbére mi dòde ọmọ Ádámù. Ẹ̀wà tẹ́tí gbọ́ mo tún ti dé. Hallelujah, hallelujah. Hallelujah, hallelujah, hallelujah. Hallelujah, hallelujah. Sọlọ́run lọ́run, hallelujah. Ǹjẹ́ káàkiri àgbáńlá Láyé ǹjẹ́ káàkiri gbogbo dúníà ẹ tún máa wò pé wo tún ni mo tún mú dé lọ́jọ́ ti tòní. N lè rí kí n má sọ, n sì lè gbọ́ kí n má wí, n sì lè ní níkùn kí n má pọ̀ jáde. Èmi náà kọ́ Ọlọ́run náà lójú orí bẹ́ẹ̀. Jọ́wọ́ ní ìní kọ́lọ̀ mọ́ dà wá láàmú. Mo wà níbi fọ̀gánáísà bíi tí mo ti ń ṣe jẹ́jẹ̀jẹ̀ mi mo wá sọ fọ̀gánáísà. Mo sì rán ọmọọṣẹ́ mi ká bá mi Gánṣẹ́ ọmọọṣẹ́ burúkú ni tí ẹ bá ní ó lọ mú spanner wá pláyà ni ó lọ mú wá bí ẹ bá ní mú pláyà wà ìgbà náà ni ó lọ búyè pẹ́lẹ̀ lẹ́wà. nǹkan ń ṣe ọ́ ni. Kò ní dáhùn, yóò máa bínú ayaya. Ìjọ wo ni mo lé kú pé bí ọba kọ́ṣẹ́ mọ́ kó máa lọ lé wọn lọ́ba lọ parẹ́ fún bàbá àtìyá rẹ̀ pé mo ní pé kóun lọ. Post obìnrin wa kọ́lọ̀ dàgùn sànú mi. Ọlọ́run má dà wá láàmú. Wàsíù Àyìndé mo fẹ́ sọ̀rọ̀ rẹ̀ lónìí fún gbogbo gbogbo yín èyí náà mo Wàsíù Àyìndé tó kọrin orin dòwó orin dọ́là ló jẹun wá dúpẹ́ orin dowó orin dọ́là ló jẹ́ ǹtọ́ pẹ́ dá. orin dòwó lóòótọ́ orin ò bá dowó kò ní dọ́là. Ikùn Wàsíù Àyìndé kò ní yọ báwọn kò ní máa níyàwó rẹpẹtẹ Ọlọ́run máa ń dàgbà láàmú. Jáwọ́ ní Wàsíù Àyìndé kúrò nínú ilé rẹ̀ tó kọ́ ọ máa ń dá ìfimọ́tò lọ. kò má ọlọ́pàá dání kò mọ anybody dání ìkankan náà máníjà rẹ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ ẹ̀yìn lẹ́gbè rẹ̀ wọ́n tẹ̀lé jáde Ọlọ́run ló mọṣẹ́ tó fẹ́ lọ ṣe wọn lóye. ṣàdédé kó tó di pé dọ́dọ̀ mi táyà rẹ̀ kan tó ní àfi bùn táyà méjì lẹ́ẹ̀kan náà. Ọlọ́run ló mọ irú iṣẹ́ ọ̀hún. wọ́n bá sì ń dáìbò bùbùbùbùbù ẹ̀kan náà kan páàkì mọ́lẹ̀ ni ọwọ́ àfikíní máàkì kan báyìí. Bojú kò fẹ́ ká sí mi ńgbọ́ mímí Mr. Mama come. Mo rò pé irú sífù wo lélẹ̀ tí tí ń ṣe báyìí sọ̀rọ̀. bá dọ́dọ̀ rẹ̀ ní Wàsíù Àyìndé K1 the ultimate Wàsíù àfàmúbọ́ no I'm not a Wàsíù bá mi ṣe táyà mi. Mo ní a ti mọ irú yín ó rò pé ìdá ọmọ àbí wọ́n ní Wàsíù Àyìndé àbí wọ́n kọ́ ni Síkírù Àyìndé Barrister gbé orin lé lọ́wọ́ ni Wàsíù Àyìndé ẹ̀yìn yẹn máa bọ̀ mọ́ pariwo ní lẹ́kẹ̀ má bọ̀ èló ló fẹ́. Mo ní wo fẹ́ owó fẹ́ kankan ń pariwo lórí lónìí wọ́n Wàsíù. Máa bo calm down láyé mi. Mo lọ́dà ń gbà náà nǹkan méjì ló fún mi. Kí ló fẹ́ máa fún ẹ. Nǹkan àkọ́kọ́ kí ẹ tó bọ́ sí táyà rẹ̀ nǹkan ọkọ̀ọ̀kọ́ kọrin fún mi lẹ́yìn ni ó wà fún mi lówó. Má ṣe bẹ́ẹ̀ jẹ́ ká ṣe ní tòbí nù bí àbí. Yes o get me ó mọ ìrònú mi. Wòlíì lèmi mọ̀ mọ́ mo ní ó yà kọrin fún mi ọkà kọrin mo gbọ́. Orin dòwó orin dọ́là ló jẹ́ ń wá dúpẹ́ orin dòwó orin dọ́là ló jẹ́ ń tọ́ pẹ́ dá orin dòwó alamẹ́ríkà o a tún ti bọ̀ yéé. Mo ní yes Amẹ́ríkà ló wà Nàìjíríà ló wà níwájú fọ̀gánáísà ìyún ló fi kọrin ó yá mọ̀ kìmí ó kìmí jọ́nà kan ọ̀sà kọrin nígbà tó wáyé wá fún mi ló mo kàn bá ṣe táyà rẹ̀ nù bí ẹ bá bá nígbà Àyìndé kẹ́rí mo fi ṣe jókè pé àtúndí Gbénga Adégbòye àná dá Gbénga Adégbòye òní kì í. Thanks ladies and gentlemen.